ọ̀sán gẹ́gẹ́ bá ké kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ mọ́ gbọ́ rẹ̀. Bàbá ẹ bá ń kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè àgbáláyé. Nàìjíríà tá a wà yìí eku wọn yóò máa ké bí eku ẹyẹ yóò máa ké bí ẹyẹ yóò máa fọn bí èèyàn ẹmbásí ọkùnrin nílẹ̀ Yorùbá lónìí yóò máa dìde gbogbo àwọn yóò máa dá Ọlọ́run o kábíyèsí rẹ o Ọlọ́run kábíyèsí rẹ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá yóò dá fún yín o ilẹ̀ Yorùbá ló ní ṣe yìí à ń toko ti ìgò ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ní ṣe yóò dá olórí orílẹ̀-èdè Yorùbá tí a ń pè ní Tinubu àbúrò mi mojúlọ yóò dá fún ọ. Bàbá tẹ́ bá wà wò dáadáa kí ni wọ́n ń pè ní ṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá torí ṣẹ̀ṣe ò gbọdọ̀ parun kí ni wọ́n ń pè ní ṣẹ̀ṣe. Òòṣà ni bíbò ẹ máa gbọ́ Ifẹ̀ tí ara rẹ̀ bá pè mí lọ́dọ̀ wọn Ifẹ̀ ni a ti rọ̀ wá sáyé ọmọ Ifẹ̀ gbogbo ti jẹ́ Yorùbá pátá ọmọ Ifẹ̀ ni a gbogbo nǹkan tí bá ti ń jẹ́ Yorùbá pátá ọmọ Ifẹ̀ ni wá. Ọ̀run sí láti wá. Ọ̀run láti wá. Okay. Inú ihò ní ẹlẹ́bà lágbà wá tí ń bá pa ìtàn yẹn búrọ́bìlẹ̀mù wà ní ilé pa. Bàbá ṣé lóòótọ́ láyé wa. Ayé wa. Bíi ti bò ẹ ṣàlàyé. Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé kí gbogbo àwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ ni. Náà yá mi àjẹ àgbàlagbà ni wọn. Ìgbà tí wọ́n ń bọ̀ láti kọ́ lọ́run bá kọ́lé ayé torí gbádùn yín lọ bàbá. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Wọ́n á fi tóbi ṣe tóbi sí ní ọ̀rọ̀ ayé. Tóbi lọ́rọ̀ ayé. Mo ń gbádùn yín lẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá. Tóbi lọ́rọ̀ ayé wọ́n á fi tóbi ṣe. Nígbà tí wọ́n wá sẹ́ẹ̀rí ìtẹ̀yẹ tí ń bá pa nǹkan tí ọ̀dọ́ ṣẹlẹ̀ ìgbà parí lẹ̀ ṣùgbọ́n ń gbé gbogbo ni. Bàbá ṣé ẹ ti ní ìrírí rí? Ìrírí wo lẹ ti ní rí? Ìrírí orírí wọ́n wọ aṣọ bí yìí ní ọdún mẹ́ta rí. Bí ti báwo? Ìrọ̀rùn ìṣẹ́ àti ìyá ni. Gbádùn yín lọ. Aṣọ méjì ọdún mẹ́ta mo fi wọ̀. Mo gbádùn yín lọ. Ọmọ awó sí ní mi. Ṣé bọ́ sọ pé ọmọ awó gbọ́dọ̀ jìyà bí ẹrú? Irọ́ máa ń gbọ́n ìyàwó mẹ́jọ ló bí mẹ́fún mi.